All right, what up, people? My name is Gafar Luwadamilari Fadeyi. Erin Fọlámi ọmọníyà mẹ́ta, ọ̀kan láyé, ọ̀kan lọ́run, ọ̀kan lágbèdè méjì ayé òun ọ̀run. Congratulations to all survivors. I greet you all akú oríire, akú àmójúbà ọdún tuntun 2026. Láṣẹ Ọlọ́run ọba, Ọlọ́run ní ṣe eléyìí ní àṣemọ́ fún gbogbo wa o. Àwárí ni ọ̀súnsún wá igbó, àwa kan ní alákànwá ìsà tiẹ̀. Olóore wa tó máa ṣe wá lóore, tó máa gbórí wa sókè, tó máa fà á lọ́wọ́ ga débi ibi tá a lérò lọ. Olóore yẹn yóò wá wa rí, yóò wá wa kàn láṣẹ Olódùmarè. Ajífọláyìn lórúkọ àpéfá, Òjíníké gbàmígbàmí lórúkọ àpé Ìṣọ̀dàrà, Akirijáwó lórúkọ tá àpá àwọn ìyá mi sọ̀rọ̀ǹgà. Owó tó wà lọ́wọ́ ọkùnrin wọn lọ bá wa já wá lówùrọ̀ yìí. Owó tó wà lọ́wọ́ obìnrin wọn lọ bá wa já wá. Ejogbe bàbá Ifá á bá wa gbé ire títí wa lókun, á bá wa gbé ire wa wá lọ́sà, á bá wa gbé ire wa wá ní gúúsù ní àríwá, nílà oòrùn ní ìwọ̀ oòrùn. Ire gbogbo yóò máa jẹ́ títí gbogbo wa nínú ọdún tá a wà yìí o. A ò ní fi àìsàn lògbà, a ò ní lùgbàdí, a ò ní tojúlẹ̀ mọ́lẹ̀. Ipa yóò ní ká wa, ìjà yóò ní dì wá, ikú òjijì ò ní jẹ́ títí wa o láṣẹ Olódùmarè. Agara òkè dá Olódùmarè, agara yóò ní dá gbogbo wa o láṣẹ Ọlọ́run ọba. Níre lọ́mọ aráyé máa ń sọ̀rọ̀ máa taari, ayé a máa sọ̀rọ̀ wa níre láti wákàtí ọ̀wọ̀ yìí lọ ní o. Ṣe rí bó a ṣe wà lówùrọ̀ yìí, díjítà jí lówùrọ̀ yìí. Èmi ti jí báyìí o, mo ti jí, mo kórè, mo jí mo kò fà, mo jí mo kó béràn lọ́nà mo jí mo kó béràn tútù tó ṣẹ̀wọ̀n. Ẹ ti rí bó ṣe ń lọ nìyẹn o. Mo jí mo kó béràn, àbẹ́yìn náà máa bá mi mú bẹ̀ òun ni rí dey play. Stop playing. FG Dynasty is here to stay. Lábẹ́ bó ṣe wò kó ṣe rí, Ọlọ́run bá ti fi ẹsẹ̀ wa múlẹ̀.